Despite the fact that life has dealt with you in all sorts of manners you do not deserve. I got this for you. Tó bá ti di ọ̀rọ̀ ọkùnrin àti love, ẹ máa ń give wọn ní space. Why? I have nothing against me. Sọpọlọ. Ben. Ṣé báńsà olórin ilé ẹ̀kọ́ tún máa tẹ̀lé? Excuse me? Are you stupid? Jẹ́ kí o máa ẹ̀kọ́ lè jẹ́ pé kó padà sí ilé ọkọ ẹ̀. Alẹ́lẹ́ ọ̀yọ́lẹ́ ọmọ láyà o. Ọmọ ọdún lẹ́mìí wá fẹ́ nínú ọmọ tèmi. Àmì ànífẹ́ ara wa ni. I will kill you. And I'm going to surprise you, seriously. Man, demono, man, demono. You can't put more people in the cover now. Joshua mọnú ẹ̀ ni because ó rí bí àwọn èèyàn ṣe ń gun mọ́tò lóríṣiríṣi òun náà fẹ́ fìlà mú un. You fast and later. ó ní pé dáàdì ló fẹ́ ní lẹ́tà yìí. Ṣé mo bá yẹ tí ìdìbò kò sí ni èèyàn sì máa tún múra sí náà ni. Mo dẹ̀ wá rí fọ́rọ̀ kan wọ́n á yáwó lọ́wọ́ yín. Kí lẹ̀ ń jẹ yìí? Àgbàdo mo ń jẹ. Àgbàdo. Gbádùn agbowó àgbàdo lọ́wọ́ yín. Mo ń ta èso, mo ń tà. Mo ti bá lówó lọ́yà, mo ti dárò ayé mi o. It's quite dangerous. Okay, my question is, kí n try láti pé ẹnkọrọ ayé mi mọ gbogbo nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí èmi òun káà ń tẹ̀lé tó mọ̀ pé àjẹtí mọ́mí ẹ̀ jẹ́ ẹ̀ òun ló ń tẹ̀lé káàkiri. Ogun tó kọjá kiri ní ló ń tẹ̀lé láyé. Pesije, ọ̀rọ̀ Pesije o, ọ̀rọ̀ di o. Pesije o, Pesije ọ̀rọ̀ Pesije o, ọ̀rọ̀ di o. MSP on the mix, baby. Ti Pesije. Somebody, everybody, somebody. Àgbàláyé ọ̀rọ̀. Everybody, somebody. Láti sáré rọ́ṣọ́ bí iṣẹ́ kan ní lọ́nà wọ́ọ̀dù ni. Ẹni tó bímọ kí ló rí gbà débi tẹ́nìkan mọ̀ bínú. Ẹ ṣeun wa. Ọmọ olóògbé ni. Báwo pẹ̀lẹ́. Kódà ó mú ambulance wá láti Èkó. Ó lóun fẹ́ sin bàbá òun láti ibí títí délé ni. Ó ní ambulance tí yín ó lè mọ́ ṣiṣẹ́ tàbí kó jẹ́ pé ẹ sọ pé kò lè rìn dékò nǹkan bẹ́ẹ̀ pé ṣé kóhun á tún wá padà lọ mú ambulance níbò mí ni àbí káwọn tún máa dù káàkiri. I don't understand. You understand what I'm saying? Òkú ò lè wá gbé. Òkú wo la ní bí? Àbírú ìbéèrè wo ni? Ẹbí ilé ti sọ pé kí what's her name now? Miss Bolali. Ẹbẹ́ ilẹ̀ ní kọ́ wá gbókù. Òkú tó ti wá gbé 4 hours ago. Ṣé òkú mi ló ran àbáyé mi? In fact, ìgbà tẹ́mi gan ti tọ́ débí, wọ́n tún pe èèyàn kan kò ń ṣòwò yín torí mo dá ohun sí yín mọ̀. But ìyẹn sọ fún yín pé family ti ṣe meeting pé wọ́n ní kọ́ wá gbé òkú. And I release òkú fún wọn. Doctor, ṣé nǹkan mi ò ṣe yín? Ẹ ṣe máa gbókú fún nígbà tí ó máa gbé òkú ẹ̀ tó máa gbé alààyè wá bíbáyìí tí ò sì wá mọ́ ṣé bẹ́ẹ̀ béèrè owó lọ́wọ́ wa jẹ àwa sì dáhùn ìwọ̀n bá ń tá lágbára sì ṣájọ́ ó ṣe máa di pé òun náà lẹ́tí máa gbókú fún tẹ́mà láàlẹ́tọ̀ sókù mọ́. Ìgbà tó ń gbé mi láàrin wá òun ló sign
òun ló dẹ̀ ní right láti wá gbé. Nígbà tí kí ni dókítà ń sọ gan, òkú dájú mi là ń sọ̀rọ̀ ń pa èyí náà. Ẹ wò mí, àbúrò mi ò gbọdọ̀ sọnù lójú ayé, kí òkú rẹ̀ náà ò tún sọnù o. Ẹ gbọ́dọ̀ bá mi rí o, ẹ wà rí o. Ẹ jọ̀ọ́ fún mi 1 minute, ẹ jọ̀ọ́ fún mi 1 minute. Kí dáàdì. Mo lanu lè ṣe kó ṣe. Hello? Yes. Èmi ni Dr. James. Wait a minute. Nọ́mbà tí mo pè ń sínsìn. Switch off kẹ̀. Kò possible. What? Ó mọ̀ ẹ́ ti pa fóònù ẹ̀. Yóò ṣe bẹ́ẹ̀, kò ṣe ní ṣe bẹ́ẹ̀. Ó ń gbà tó mọ̀ pé gọ̀jú ṣọ́ tí ń kélé ẹ̀kan lọ́dún lọ. Gbogbo. Ẹ wò, mo rántí pé last time tó wá, ó fún mi ní. Where is that? Yeah. Ó fún mi ní pípà kan. Ìwọ̀n kí n mú délé. Ẹ wò, àdírẹ́sì òfìsílẹ̀ rẹ̀ nígbà tó kọ́kọ́ gbé wọn wá. Ẹ jẹ́ kí mi fún yín ní nọ́mbà yìí. Àdírẹ́sì kẹ́ wá bẹ̀ lọ. Dókítà tí mo bá gbà lọ́wọ́ yín, mo kàn gbá ní, mo fẹ́ kàn má ṣe ẹ̀yin ṣe. Tí ò bá bọ́ sí, ẹ gbà pé nǹkan ń bẹ nínú nǹkan tí kò sí. Sherry, àdírẹ́sì àti fóònù nọ́mbà ẹ̀ rẹ̀, ẹ jọ̀ọ́, màá pe nọ́ọ̀sì kan tó máa tẹ̀lé yín òun everywhere l'around, á lè lead mi. Mo máa jẹ́ ń kúrò bí báyìí sí, èmi ń lọ straight to police station, mo lọ make formal report. Ẹ jọ̀ọ́ tó lọ lọ́wọ́, eléyìí ò ṣe gàràgàrà, kò ní ṣe jà, ẹ jọ̀ọ́ tó lọ lọ́wọ́. We must find her address náà ni. Ẹ gbà mí Sátìjáni. Ẹ jẹ́ kí n pe nọ́ọ̀sì tó máa tẹ̀lé yín. Tá a bá rí, ẹ mọ̀ pé nǹkan ń bẹ nínú nǹkan tí kò sí. Nọ́ọ̀sì Níkẹ́, jọ̀ọ́ máa bọ̀ lọ́fíìsì mi jọ̀ọ́. Tètè. Àyíkọ́njú. Ìyá mi. Màmá Lydia dà. Kò mọ bó gbà. Màmá Lydia. Bó ṣe máa ń rìn kiri kò ọgbà nìyẹn. Ó ń kẹ́jọ rẹ̀. Kókó wọn wọn sí. Mi Má kàn lẹ́ni lóhùn. Mi ìrọ́jọ́ o. Má bínú jáde ìyá mi. Ọ̀tọ̀ ni tí mo fẹ́ rí yín fún. Mi fẹ́ wàhálà o. Màmá Lydia ẹ gbọ́ mi dáadáa. Àyíkọ́njú ìwọ gangan lọ̀rọ̀ yìí bá wí. Gbọ́ mi dáadáa kó láì tí ẹ méjèèjì. Mi ìfẹ́ rí àlejò kálejò kankan. Tí anybody bá wá mi wá sí inú ilé yìí, ẹ sọ fún mi pé mi ò sí ilé. In fact, ẹ lè sọ wípé mo ti travel. Mo ti gbọ́. Àti ọlọ́sí places. Ṣé bẹ́ẹ̀ sọ ẹ̀ ṣẹ́fù bì? Kódà ẹni àwọn ìdájọ́ mi wọlé. Bàbá yìí wá wà. Àwọn bíbí ìtẹ̀tẹ̀. Hello. Ṣé Bọ́lá lé nìyẹn? Ó ti ẹ̀ dáa. Kí ló dé? Irú ẹ̀ṣẹ̀ wo la ṣẹ̀ tó yẹn? Ó dẹ̀ lọ lẹ́yìn wa ó lọ gbòkú. Ẹ jọ̀ọ́ sà, ǹjẹ́ ẹ̀yin mọ bí mi ṣe jẹ́? Ṣé mọ bí mo ṣe jẹ́ ṣá? Legal wife òkú ni mí. Ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn? Mo dẹ̀ ní gbogbo right láti lọ gba òkú ọkọ mi ní hospital. Ìwọ ló lòkú. Ó dà pé ẹ understand. Àti òkú àti àyọ láríwájú. Gbogbo nǹkan ẹ̀ tó mí àtẹ̀yí tí ò mí. Èmi ni mo wà in charge. Ṣó ti yé yín? Nǹkan tí mo bá recognize nínú nǹkan ẹ̀ òun ni o. Èyí tí mi ò bá ṣe recognize kò sí ni. Ṣó ti yé yín? Ṣé ìyẹn náà ló ṣe kó gbogbo property? Ó yẹ kó mọ̀ pé ó láwọn ọmọ kan lẹ̀. Ó yẹ kó mọ̀ pé ó níyàwó kan lẹ̀. Ó náà ní gbẹ́rù náà. Ó ló ń bọ̀ wọn. Ṣé ń ṣe àwàdà ni àbẹ́ ń ṣe yẹ̀yẹ́? Òkú tèmi ti sin láti ìgbà wo tó ti rest in peace. Kí lẹ mí gangan náà? Kí ló fà gbọ́ òṣì gan? In fact, ẹ wo ẹ já dànù kó lórí fóònù. Ẹ já dànù. Nonsense. Hello? Bọ́láńlé? Wọ́n tún pè. Switched off. Kí la kò yìí? Irú èwo nìyí?
fẹ́ ká yá pé pàdé mọ̀lẹ́bí o. àbí màá ní gbogbo bullshit ṣá. ẹ má bínú wọn ìfín bá yín fa wàhálà ṣé kìí sọ̀rọ̀ ẹbí ṣá. àwọn náà ni wọ́n dẹ̀ fẹ́ gbẹ̀mí lẹ́mìí mi. ẹ ká pa wọn ẹ mọ̀ pé bí ẹ̀kọ́ mọ́. ká pa wọn. àbí ẹ bá wọn pa yín kó kú. ẹ má jà pa wọn. ẹ̀yin rẹ̀ mi ti wá. ẹ̀yin má wòrí ẹ má jà pa wọn sórí tó bá ṣàtiwá mi wá ẹ sọ pé mi ò sí ilé ṣó ti yé yín. kò jù bẹ́ẹ̀ lọ ẹ ṣe. ṣé mo fi wọ̀rẹ́ ń kọ́kùnrin wọlé ṣó mọ̀ ọmọ bí ẹ̀dá àbọ̀ lẹ́nu géètì ọmọ bí ẹ̀dá kò sọ pé ọ̀run ẹ̀ jáde o ṣó gbọ́ ní wọ́nàwọ́nà oní adóòrà oníranù. orúgbó bọ̀ wọ́n jí o finally wọ́n clean up wọ́n jí o. you are not nice. I told ya. ṣé mo sọ fún ẹ tẹ́lẹ̀. ha oh nice rárá o. wo nǹkan tó ṣe fún mi last night yẹn honestly ṣó fẹ́ pa mí ni kí ló dé gbogbo ara ló ro mí agídí ni mo fi dìde lọ wẹ̀. ìwọ tó ń sọ pé mélòó ara mi kinní kan kò sí ní tó bọ̀ tí lọ́wọ́ gbà ṣé kinní kan jákò gba kinní kan ní àṣọwọ́n rẹ̀. nígbà tó bẹ̀rẹ̀ tó ń sọ it's me ada throw my head up bring my head to land the ground bring my head to the ground bend me scatter me hit me up. àṣọwọ́n lẹ́yìn. ẹyin sì ń ṣúrí ìta wà nǹkan méjì ni mo báyé mi sáyẹn mi ṣe wáyé. kí ni àti kí ni o. owó alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ti bí ti tà sọ yìí. yes. bíbélì gan jẹ́ kọ́ ọ ní pé ẹ máa bí sí ẹ máa rẹ̀ sí. yes and kárẹ̀ tó lè bí ká tó rẹ̀ sí a gbọ́dọ̀ enter the place. tó bá tó wá enter the place tó bí tó rẹ̀ sí tán o ní ìdúró láti take care wọn so what is important and importanter. so baby that's why I go be now. láì wọ́n ti rẹ̀ ẹ́ o ò ní lè ṣe mọ́lẹ̀ ní àbí kí ló fi hàn. èmi náà tiẹ̀ tí mo bí akáwọ́ ọmọ kékeré kan ọmọ tí o bá ṣe Monday Tuesday Wednesday Thursday ọmọ yẹn lè máa bẹ́ẹ̀ ṣe bí i Friday to Saturday. jọ nítorí Ọlọ́run èmi ò fẹ́ rú àwọn expensive jokes báyìí jàre kí ló mean. o tún jọ wú. wo ṣé nǹkan tó wà nílẹ̀ yìí ni wípé tó bá pè mí ní 200 times mo ṣetán láti dá ẹ lóhùn ní 300 times. Yes. No rival. Ó kú tì. Mi ò fẹ́ no rival. Sori ètò tí wọ́n ń sọ yẹn tàná nìyẹn o, tèmi tún máa bẹ́ẹ̀. I'm ready. Alẹ́ òní ayàtọ̀. Tìdájí òní ṣe é kó kájọ máa yàtà yàyò. Yóò ya. Ẹgbẹ́ ńlẹ̀. Mama. Ẹ káàárọ̀. Ṣé dáadáa lẹ wà? Yes ma. Mo ti wò nínú yàrá ọ̀dọ̀ yìí nínú ibi ilẹ̀. Ibi ni mo wà, ṣé kò sí? Mo ní kí n wá rán yín létí pé òní ni open day school Ìfẹ́ ní aago 12. Èní ni? Bẹ́ẹ̀ ni ma. Ṣé mọ̀ pé ẹ ti promise pé ẹ̀yin lè máa lọ pé fúnra yín lè máa lọ. Ẹ wo, èmi ò rántí pé nìní, àdéhùn máa yẹ o, ẹ jọ̀ọ́ ṣe bọ́mọ yín náà ni. Bẹ́ẹ̀ ni. Ṣé rí èmi ò ní lè lọ, mo ní àwọn assignment kan tó wà very very important, ṣóyè so ẹ̀yin náà lè máa lọ, kẹ́ represent mi níbẹ̀, gbogbo nǹkan tó bá yẹ kẹ́ ṣe, ẹ ṣe níbẹ̀, ẹ bá mi wòwú ẹ̀ kẹ́ wo performance ẹ̀ bó ṣe rí, then tó bá ní any question tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ àwọn teachers ẹ béèrè, ṣe understand kẹ́ dẹ̀ feed me back. Kò sí wàhálà. Mama. Ara mi nígbà àgbà a máa lọ náà. Ọmọ mi náà. Ṣé rí nǹkan lẹ́kẹ̀ẹ́ ṣe lé tí bá ti ready tó máa lọ jẹ́ kí n máa fún lówó so ẹ lè tí bá parí níbi tẹ́ ń lọ ẹ jáde. Pé káwa náà jáde ká lọ ṣe fàájì. Ó ti yẹ yín ẹ ṣe fàájì lọ kódà ẹ take time yín ẹ lè dé lálẹ́ tọwọ́ bá yọ ẹ wá ọ̀tẹ́ kíkan lẹ́gbẹ̀ẹ́ mẹ́yẹn ẹ lọ́ọ̀tì pẹ̀lú ọmọ ẹ̀yin náà ṣe fàájì àárọ̀ la máa bọ̀ nílé. Ẹ ṣeun sà ẹ ṣeun. No problem. Serious? Ṣé o mọ̀ pé ọmọ mi wà bẹ́ẹ̀? Hello. Wọ́n máa gbọ́ ọmọ jáde kan lọ sùn lóòótọ́. Àwọn ẹja ṣe ti fi òkú sí wọn tó fàbí mo ṣe wà kí wọ́n ṣe mí báyìí báyìí. Ṣé? Bí káṣọ ní sísè wọ́n mo ṣe ń ṣe. Ṣé pé a tún máa bẹ̀rẹ̀? Tó bá ti yá ni ó. Ṣé máa jẹ́ kí ẹnìbọ̀dì tiẹ̀? Kó má fi zona pressure. Sórí bí mi ṣe wà yìí, èèyàn kankan lè gbé mi lẹ́mìí gbóná.
afẹ́ tó bá fẹ́ gbé ẹ̀mí ara ìgbóná lóko. Sorry, I'm very careful. Ṣé àwọn èèyàn lẹ́tẹ̀lẹ̀ wọn ò lè fún wàrà ṣùgbọ́n wọ́n lè ta wàrà easily. So I just want to be extra careful dealing with them. Ó dà ń pé o mọ èmi gan dáadáa. Èmi máa ń ṣẹran rírọ̀. Èmi. Ṣé o mọ̀ pé bí mo ṣe wà yìí? Tójú tí ìyẹ́ láparò tèmi gan fi ń ríran. Èmi. Ẹni tó bá dán o máa dán tán ni. Oh yes. I see. It's all right. That reminds me. Ìkan nínú àwọn mọ̀lẹ́bí Ọláríwájú. Ló bá ní ẹ pẹ́pẹ́sẹ́ o. Kí mi jọ o. Properties Ọláríwájú tó wà ní Nkẹ́ mi. Kí wá hand it over to them. Wípé wọ́n láti pín accordingly nípa àwọn tí first wife náà bí wọ́n lẹ́tọ̀ọ́ nínú property Ọláríwájú. Can you imagine that? Who does that? Unba legal wife sọ̀rọ̀. Who does that? Ṣé ọ̀dẹ̀ náà pè ẹ́ ni? Ṣé wọ́n wà wẹ́ pé family àwọn ọkọ̀ wills lẹ̀ ni? Listen, ẹni tó bá ní document ló lógún. Ẹni tó bá dẹ̀ lógún ló ní document. Oh yes. Ìwọ ló ní document, ìwọ ló ever lógún. But one thing tí mo kàn rò lélẹ̀, I think it would be wise tí bá keep document yẹn síbòmí tí ó jẹ́ pé owó ẹ̀ ló wà, to be on the safe side. Bóyá ká wá bí kan tá a lè keep ẹ̀ sí ọ wá èèyàn kan tá a fi pa trust. Anyway, èmi náà lè bẹ̀ keep ẹ̀, yeah, so that I lè save, so that anybody lè push it at any time to do whatever you don't want to do. Tó bá tiẹ̀ wálé tó máa wá ransack, checked everywhere, wọ́n lè document yẹn. You are very correct. Yeah. Kí n pack gbogbo documents yẹn. Kí n kó sọ́wọ́ tiẹ̀. Yeah. So kò sí nǹkan kan tó fẹ́ ṣe. Wọ́n wọlé kọ́ túlé. Wọ́n lè bá nǹkan kan bẹ̀. Yeah. Well, very good. I appreciate this. But now listen, wọ́n máa ní ẹnu fífún òkè ní yàmùyàmù. Tí èèyàn bá fowó pamọ́ sí bank náà máa certain percentage. Tí èèyàn bá tiẹ̀ kówó sọ́wọ́ alájọ gan, ni wọ́n á ní first one níta alájọ. So in this case náà tó bá fi pamọ́ sọ́wọ́ mi, tó máa láti sanwó. You pay. You pay. So no. Your payment is going to be in cash and in kind. I have always been paying you in kind. Come on, and that continues. Don't worry. Sabina, don't worry. Oh, she, my dear. That's really nice. Ẹ má bínú sí mi. Ṣé rí iṣẹ́ wa nígbà míì kọ́ ló ń ṣàánú wa ni. Ọmọ òun ní bí ọ̀la lọ́hùn. Mo ní ètí mo wá sẹ́kọ̀ọ́ yìí o. Wọ́n dà kó jẹ́ pé wákàtí kan mo fẹ́ lò. Mo gbọ́dọ̀ rí yín. Ẹ má bínú. Kò sí bínú. Ẹni tó bímọ kí ló rí gbà. Lẹ́yìn kan máa lóun bínú. Mi ti ẹ̀ lè bínú sọ ẹ. O ti ẹ̀ ṣọmọ téèyàn bínú sí. Dádì, kíní kan ti wà tí mo fẹ́ fi tó yín létí. Ẹ mọ̀ pé iṣẹ́ tí mo ń ṣe, we are into real estate and estate management báyẹn. Tá bá dẹ̀ fẹ́ ra property àbá fẹ́ ṣe nǹkan kan báyẹn, a máa kọ́kọ́ ṣe àwọn findings wa, ṣe investigation láti rí pé okay, property tá fẹ́ rà yìí ṣó jẹ́ ní o, ṣé ìjọba tiẹ̀ fún wọn ní sí ọ̀fọ̀, bóyá lẹ̀ ni bóyá lé ni bóyá company bóyá nǹkan bẹ́yẹn a máa ṣe àwọn ìwádìí yẹn. Wá ní property kan tí iléeṣẹ́ wa fẹ́ ra ìfà kó ṣe yọkan, àwọn property oríṣiríṣi ni ó pọ̀, ẹnìyẹn ní Abuja, ní Lákùrẹ́, l'Óṣogbo, l'Ékòó, Port Harcourt bẹ́yẹn. Wọ́n wá kó àwọn ìwé yẹn wá sọ́fíìsì àpò wọn fẹ́ ta àwọn properties yẹn. Àti wọ́n wá ń ṣe àwọn ìwádìí lọ tí mo go through àwọn documents yẹn, mo wá rí i pé there's a particular witness tó constant nínú àwọn documents yẹn. Then mo wá orúkọ yẹn, mo gbà orúkọ yìí ó ràmù mọ́ orúkọ tiyín. That is Ọlámilékan Tìjání. Ọmọ orúkọ máa ń jọra wọn. Bàtí máa tún go deep síbẹ̀ mo rí pé iṣẹ́ kan náà ẹjọ́ ń ṣe. Then signature tí ẹ bá mi fi sign gbà yẹn nígbà tí mo fẹ́ lọ fún kíní NDA tí ó padà wá pọ̀ wọ́n. Mo rí pé
signature yẹn ó jọ ti yín dájúdájú a jẹ́ pé èèyàn mímọ̀ yín ló máa jẹ́ tó fi jẹ́ pé ẹ sign as witness láwọn document ẹ̀ tó pọ̀ báyìí ó dà ó máa yẹ kí n rí yín kí n béèrè lọ́wọ́ yín pé ẹjọ́ àwọn dọ́kúmẹ́ǹtì yìí ṣé wọ́n jẹ́ new then property yẹn wá ìtẹ́ni yẹn fẹ́ ta ẹ̀wọ̀n kò ń ṣe property ó kéré property ńlá àwọn oríṣiríṣi kíni one Mr. Ọlárẹ̀wájú Ajíbóyè ni. mọ́ ta o mọ́ bá wọn ta o mọ́ dáwọ́ lé o kódà tí ọ̀rọ̀ ogún yìí bá wá ní sáìdì ẹ̀ báyìí a máa gbà yí pé definitely ogún padà wálé ni o. kò yé mi. ẹni tó ní ogún yìí ni Ọlárẹ̀wájú. mi ò mọ iná. ọmọ bọ̀dá mi Amusa tó jẹ́ àbúrò grandma tiwọ́ ṣé o ti rí i pé ilé ni property yẹn gbé wá. Daddy ó ti dàrú ọmọ lójú àbúrò grandma àbúrò méjì ni grandma ní ìyá àlàkà àti bàbá oníkòkò. ọ̀nà ló wà báyìí dákun torí Ọlọ́run àwa ò rí property yẹn mọ́. so I don't know ọmọ bàbá oníkòkò ni Ọlárẹ̀wájú. ọmọ bàbá oníkòkò ni. I see ẹ báyìí tó wọn fẹ́ ta property wọn. Lárẹ̀wájú ti kú àrí Lárẹ̀wájú láàyè ẹlẹ́ẹ̀kejì àrókò ẹgbà àwọn ọmọ òmọjú olórí bàbá wọn lórí property yìí ni Ọlárẹ̀wájú kú sí o torí gbèkùn abo òun ló kó sí ó kó sínú gbèkùn abo yìí ló gba gbogbo property lọ́wọ́ ẹ̀ kò sí ẹnìkan tó lè sọ wípé ibi báyìí ni gbogbo nǹkan ní Ọlárẹ̀wájú wà àwọn ẹbí à ń sọ́fà Ọlárẹ̀wájú ìyàwó ó ń jìyà Ọlárẹ̀wájú àwọn ọmọ wọ́n ń jìyà Ọlárẹ̀wájú inú òṣì àti ìyà yìí náà ni gbogbo wa wà bẹ́ẹ̀ dẹ̀ ni Ọlárẹ̀wájú yìí ó wúlò fún gbogbo wa o àmọ́ tí gbogbo wa ń bù mu nígbà tó ń bẹ ilé ayé ni. bọ́dádì tẹ́ni yẹn bá wúlò bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ wọn yìí ó yẹ kí wàá wà ilé mọ̀ lọ àbí téèyàn bá ní adúrò owó yẹn tó ní properties tó wà káàkiri báyẹn tí ò dẹ̀ fi mọ mọ̀lẹ́bí ẹ̀ ṣé ẹ fi pé nǹkan tí ò dáa kan. Ọlọ́run má fi tí ò dáa kan wá obìnrin ló gbèdè gbogbo property pátápátá lóbìnrin yìí gbà wọ́n sọ fún ẹ pé ààrí Ọlárẹ̀wájú láàyè mọ́ nígbà tó òun àti obìnrin jọ ń wà nígbà tó tún kú òun ló tún gbòkú ẹ̀ kò lójú olórí báyìí tọ́lọ́run bá wá lè ṣíwọ́ ń dì tó o lè mọ ibi tí properties yìí wà tí àbá wá rí gbà tú ẹ á jẹ́ pé wọ́n ló da gbogbo mọ̀lẹ́bí láàmú. Daddy ṣe rí ọ̀rọ̀ properties àbí à ń gba nǹkan kan kò ń ṣe nǹkan téèyàn lè dédé ní mo fẹ́ gbà báyẹn ṣe rí ibi tọ́rọ̀ rẹ dúró yẹn tó bá ní document ló ní property ẹni tó dẹ̀ ní property ló ní document so ẹ jẹ́ ká rí bíi pé tí ẹbí bá ní nǹkan kan tó fẹ́ ṣe lórí ẹ̀ wọ́n á gba lọ́ọ̀yà agbẹjọ́rò tó mẹjọ́rò tó dángájá tó dẹ̀ mọ òfin ṣe ilé ẹjọ́ nìkan ló lè sọ pé yá ẹni báyìí ló ní nǹkan báyìí because ẹ mọ̀ táwa náà fẹ́ ṣe wa náà kò ṣe pé bẹ́ẹ̀ individual kan ló gbé wá fún wa company kan ló gbé wá fún wa láti bá wọn market. kódà ó mọ nǹkan tí wọn pè kó ṣe bí orúkọ kan bá dáhùn nínú àwọn tó ń gbé property yẹn wá tàbí tó bá lè tún bá wa trace díẹ̀ síwájú sí tí ọmọbìnrin kan tó ń jẹ́ Bọ́láńlé tó bá lè jáde nínú orúkọ yẹn á jẹ́ pé ọmọ tó gba property lọ́wọ́ wa nìyẹn. Bọ́láńlé tó bá lè jáde ńbẹ̀ àìdá wọ́n gbé fún company ti bí ni o kó tó dé company ti yín o tí orúkọ Bọ́láńlé yẹn tó bá trace tó ń bá sọ pé ó jáde ńbẹ̀ ọmọbìnrin tó gba property lọ́wọ́ Lárẹ̀wájú nìyẹn. ẹ̀wọ̀n dádì ẹ jẹ́ ká fúnlẹ̀ ẹjọ́ láì láti ṣe wọn. a fúnlẹ̀ ẹjọ́ a fúnlẹ̀ ẹjọ́. bó ṣe mọ̀ pé mi ò lè wà involved torí ibiṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ ẹ̀yin jẹ́ káwọn mọ̀lẹ́bí gba lọ́ọ̀yà wọ́n lè tófin bá nípa àwọn náà ní Ọlọ́run á release ẹ̀. àwa la ní ó ti di àwa la ní báyìí
láti ṣe àwọn wáìn tí mo máa ń mu yẹn ṣe ní ẹwọ ó tiẹ̀ jẹun bọ́rọ̀ yìí ń kọ mí lóminú mo wọlé bọ̀ mọ́ ọ̀rọ̀ yìí ń kọ mí lóminú o dákun gbogbo ọ̀nà tá a fi gba property sí padà gbogbo ẹ̀ là ń fẹ́ o. wá sórí jẹ́ kí n bẹ́ẹ̀ sóòtọ́ ọ̀rọ̀ o sórí kó tó débi mo bí mo ṣe ń jẹun ó wà lè débi kí wọ́n á máa rù kí n máa gbẹ tó ti yẹ ọ̀rọ̀ pé òun á náà dín oúnjẹ fún mi ó mọ̀ bá ṣe ń dáná nílé yìí o ìwọ́dẹ̀ kan inú ìròyìn kan náà ti mú owó àfi oúnjẹ o ó mọ̀ bá ṣe ń gbóúnjẹ jáde ọba dáná wàá sọ̀rọ̀ ẹni bàbàrà pé wàá mọ owó oúnjẹ tó tó nǹkan wàá máa mú fún mi wọ́n kẹ́ wàá máa ṣe kiri lókè bẹ́ẹ̀ pé ọmọ ọ̀ràn olówó rí. ṣé gbogbo oúnjẹ tán bá ń rà ìwọ nìkan máa fi bọ́ òun náà ló jẹjẹjẹjẹjẹ ló ń kúrú mọ́lẹ̀. dọ́kítì rẹ̀ mi nìkan máa sọ̀rọ̀ máa náwó ṣe báyìí sára mi o wọ́n bí máa bínú sí ẹ o mi ìfọ́n ara mi ṣeré tó ní nítorí báyìí mi ìfọ́n ara ṣeré o ọ̀gá kan mọ̀ pé wọ́n dọ̀ ń gbé. oúnjẹ. sáré ṣe. ẹ ṣe gan sàwùjú kò ní tí ẹni dààmú kan kò ní ṣe yín kò kú ní ṣe àwọn ọmọ yín tẹ́ẹ̀dí àwọn ọmọbìnrin yẹn sì máa bá mi ṣe ìjì rẹ̀ kò tẹ̀ jẹ́ nílé rárá ó máa ń ṣe pé bí ọmọ àtọ̀ ń lò ádẹ́mọ̀ àwọn gbogbo kìíní sẹ́mi lẹ́nu a máa lọ ọmọ kìíní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kékeré méjì mẹ́ta máa fi ṣé ọmọ máa ká oúnjẹ sẹ́mi lẹ́nu àbí ọmọ bó ṣe ń fọ́ lẹ́nu oúnjẹ sílẹ̀ ṣé ṣé olówó ọ̀gá ni àbí ṣe yẹn kéèké jẹ́ kó mọ̀ pé lájọ́ mo ti ṣe lábẹ́ ọ̀gá kò sẹ́ni fi ká lè bù sí ọ̀rọ̀ sọ́ọ̀gà mú pé ẹ ò bí mo ṣe rí òkè bí amú gbẹ ó wá sọ̀rọ̀ ẹ̀ di bàbàrà mo dé láì kí nǹkan máa ṣe kàbìtìkà kó kí n máa ṣe nǹkan ńláńlá ó bá mi lẹ́jẹ̀ mọ́. ẹ má dá lóhùn o bread sliced bread ló ń pè ní kinní kan pẹlẹbẹ aróko òṣì àfi kó mọ jọ ọwẹ́ ní gbogbo ìgbà nígbà tó bá jọ ọwẹ́ ọ̀tán yóò wà mọ̀ sùn bíi pọ̀nmọ́ ìjẹ̀bú. kí ló ń jọ̀wẹ́. ṣé rí òkèlè bá mi ń nán mu mo láì kí n bá tó bí rigidi bí òkèlè ńláńlá kó dẹ̀ lé. wọ́n kí ló fa gbọ́ rọ́bìṣì yìí náà. ẹ ṣe ojú kò ní tí aládìfẹ́ rọmọ yẹn. ẹ ní jẹ́ kí n ní ìsinmi nínú ilé mi kí ló dé wọn bá ń ṣẹlẹ̀ bá mi ṣẹ́nu ilé yìí ni mi ò lè tọ́lá lé gbogbo rọ́bìṣì tẹ̀ ń ṣe pẹ̀lú mi yìí o what's the meaning of all this? wọ́n máa ń ṣe gbogbo gbà nìyẹn ariwo gé nínú ilé. Now let me tell you this. I'm very sorry on behalf of our couple. Anyways, now listen to me. I don't. Kí ló wá ṣe lélẹ̀? Iṣẹ́ rẹ̀ máa ṣe. Iṣẹ́ oṣù lè wájú. Iṣẹ́ tààràtà. Ṣé wọ́n fún ẹ sálárì àbí iṣẹ́ òfin? Ọ̀gá ń sanwó tó ẹlẹ́dàá wọn. Ó ń gba sálárì. Oh good. So láti ní lọ, o ò ní ẹ̀tọ́ àti jẹun bí wọn. Sálárì ni kó máa fi jẹun. Kí tó bá dẹ̀ wù ẹ́ ló máa fi jẹun. Madam, ṣẹ́gbọ́n. Yes sir. Ká fẹ́ jẹun, fún máa jẹun sálárì. Ẹ̀yà ni YouTube ma. Ṣẹ́gbọ́n. Iṣẹ́ tó ń kẹ́ sí ní àkẹ́ṣe. Ẹ ní right láti máa sin nǹkan mi lélẹ̀ kẹ́ máa fún ọ ní nǹkan mi. Ṣẹ́gbọ́n. Kó kálukú mọ iṣẹ́ iṣẹ́. Please. Ṣé ṣe? Mo bẹ̀ yín pé máa ṣe pé oúnjẹ kan pa. Ìyá Bílí kí lẹ́yìn jẹun ẹ̀mí ra ọmọ mi jọ torí Ọlọ́run. Má dàbí oúnjẹ yọ sí mi torí Ọlọ́run bẹ̀rẹ̀ mi. Please get out. Get out. Aṣojú kò ní tí ẹni dààmú. Ẹni dààmú. Ọ̀tẹ̀ tirẹ̀ náà rí gbogbo kiri gbogbo kan bẹ̀rẹ̀ sí di wọ́n náà wọn. Ọ̀tẹ̀ tirẹ̀ ẹ̀sẹ̀ rẹ̀ kọ́kọ́ tẹ̀ dánú lè tán pàápàá. Babes, ṣòro àwọn people lè máa pọ̀ táyà. You have to just be very careful. Can you imagine? Kò tí kúrò bí ó ṣe ro oh my god. Ó dé rojọ́ yẹn lọ ní ṣá. Àwọn obìnrin problem. Ẹjọ́ la máa bá sùn. Ẹjọ́ la máa fi jí láàárọ̀ kùtùkùtù. Wọn ò jẹ́ kéèyàn gbádùn ilé ayé èèyàn. What's the meaning of all this? Torí tí èèyàn bá ti gba àwọn security tí ò kàwé yẹn sẹ́nu ìṣẹ̀lẹ̀ ìmánu yẹn. Kàlá àwọn all these private security guards company wà náà. Just get the one. Ó ti yé mi. Àbọ̀ abá lọ̀rọ̀ tiwọn. But darling, I've been thinking. Mo ń rò pé bóyá ká relocate. Yes. Wàhálà àwọn people ti pọ̀ jù. Mi ò lè jẹ́ kó wá pa mí. Please. You see, to balẹ̀ ká relocate, it's a very good idea, but tábà lọ, tábà fi lílẹ̀ ṣáwọn ilé. Ṣó tí ẹ rí náà? Tí wọ́n yẹn secondary ni. The major reason tí mo fi fẹ́ ká relocate ni wípé wàhálà àwọn ẹbí Ọlárewájú ti pọ̀ jù. Wọ́n ń dà mí láàmú. Wọ́n fẹ́ fi ilé ayé sú mi. Èmi call, ọ̀la call, ojoojúmọ́ báyìí ló ń dà mí láàmú nítorí property ọkọ mi.
èmi dẹ̀ ni mo ní property mi because èmi ni legal wife ọkọ mi ṣùgbọ́n wọn jẹ́ kí n gbádùn mi ìdẹ̀lẹ̀ wá jẹ́ kán pa mí so mo kàn rò ní pé let's get out of this country please. tó bá jẹ́ pé torí ìyẹn you have a very good point. Exactly. ṣùgbọ́n kọ̀ọ̀kan nìyẹn máa ń rò gbá nípa bẹ́ẹ̀ ṣe nǹkan bí nǹkan tó bá ṣe dáa tó èèyàn gbọ́dọ̀ yí àpò ẹ̀ wò. Lọ́wọ́ yìí agbára mi ò gbé ká lọ fún vacation pàápàá ní bíyà outside the country. Bíyà ká fi time bẹ́ẹ̀ díẹ̀ sí ọ̀nà time tí mo bá parí àwọn iṣẹ́ kọ̀ọ̀kan kà lọ́wọ́ mi náà ó yẹ kí n lè rówó yẹn raise mọ́ra wọn á lè ká àkọ́kọ́ but for now I'm going to be a strong man as I'm super rich. So, darling, you can't postpone it. Oh, the forehand, Misha. Oh, yes. You know I am capable. Oh, my people are capable. Financially, kò sí problem. Ṣé bí kémi transfer owó sí ẹni? Jẹ́ kí n mọ gbogbo iye tó máa ká wa. Okay? Could I make gbogbo necessary arrangements, please? Ma send owó sí ẹ now. You don't have to say anything. Eh? Shaba make necessary arrangements. No, don't worry. Back to the lab. Oscar cover me. My sweetie, you ready? Come on, ya Beleduwa, jare o, lele o. No ba Pesije o. Pesije. Ọ̀rọ̀ Pesije o. Ọba di wo ye. Pesije o. Pesije. Ọ̀rọ̀ Pesije o. Ọ̀rọ̀ di o. Kí ni nǹkan tó ṣe? Ó di o. Ó dàbí kó fẹ́ yé mi o. Ọláoyè. Kí ló dé tí mo fi lè reach ẹ? Mo wá lọ sílé, mi ò bá ń lé. Tí bá pè, tí nọ́mbà ẹ̀ tó bá ring, kò ní gbé. Àbí kí tẹ̀ má get ẹ̀ rárá. What exactly is happening? Kò máa ń ṣe àsìkò ilé ẹ̀kọ́ Láoyè ṣe báyìí. Kí máa ń ṣe àsìkò yìí. Àbí? Ó ṣe jẹ́ time tí mo wá transfer that huge amount of money to him. Ní mi ò wá lè reach ẹ̀ mọ́ suddenly. Gbogbo document properties pátápátá. Ọwọ́ Láoyè mà ló wà. Ọláoyè má dọ̀wọ́rú at all. Lémi. Àbí kí má rò bẹ́ẹ̀ o. Àbí fóònù ẹ̀ sọnù ni. Àbí wà in any danger ni. Ọláoyè, I don't understand you. I don't understand you at all. Eléyìí tó ṣẹlẹ̀ yóò yé mi o. Kò yé mi o. Lémi. Èmi. Èmi tó jẹ́ pé mò ń gun ẹṣin lọ bá yàlájà anybody nílé. Ọláoyè wá fẹ́ gun ewúrẹ́. Wá ká mi mọ́lé. Ẹ má ti jẹ́ kí n ronú bẹ́ẹ̀, mi ti fẹ́ ronú bẹ́ẹ̀. Mi fẹ́ ronú bẹ́ẹ̀. Everybody show me o. Má gbọ́ òtítọ́. Ní orúkọ ìjà Jésù. Ṣẹ́rí ìyá wèrè ìyá láńlọ́ọ̀dù ìyá wèrè tó lóun pèrè àwọn oníyà Jésù. Wálé o, wá gba ìgbàlà. Ó ń gbọ́, ó ń gbá lára rẹ̀, ó ń gbá lórí màmá yẹn. Ẹni kí n máa ṣe bí ọmọ Ọlọ́run. Ọmọ Ọlọ́run. Ẹ jọ̀ọ́ ṣé mo ti fìgbà kan protest pọn mi èṣù ni mí ni. Kò sí ọ̀sẹ̀ kan tá a kì í yà. Ṣé iṣẹ́ ni iṣẹ́ pásítọ̀? Mo rò yé Ọlọ́run ní ẹ̀sìn ni. Ẹ̀yà sọ́dún iṣẹ́. Àìgbà sálárì ń bẹ̀ wọ́n jẹun. Ní ọba lẹ́yìn, Adéládá tí a sílẹ̀, à ń pè ní end time chapel. Tí ẹni tá a bá ń pa ìgbà òfò òòṣà, ọ̀tọ̀ níbi tí à ń yọ òfò á sí. Òfò á ní mí nínú ìjọ yẹn yọ tèmi sí ọ̀tọ̀ mà. Ṣé tó lè pọ̀ fò? Ọ̀fọ̀kọ̀.
àkànlò èdè ni mo yá lò ní nínú èdè Yorùbá. Àwọn ẹjọ́ mẹ́ta ni wọ́n ní ká gbà. Ṣé àtìtì láì ní? Káàmì bá gba àwẹ̀ méjì nínú mẹ́ta ó pàṣẹ. Ẹ máa táṣì àwẹ̀ mọ́ yẹ̀ ń wọ́ mọ́. Ó lè máa dán ọmọ ilé ọmọ ẹ ní gbogbo tó lọ. Àṣírí àdúrà sí ẹgbàdà àgbàdo ẹ̀tọ́ àgbà èso ní kọ̀ọ̀kan nínú ṣọ́ọ̀ṣì ó kú ọmọ òdòrò wọn. Kí omi dúró ṣe gbogbo. Ó wá jẹ́ yàdúrà òru lẹ́mọ̀ gbígbá ó yá ìdí àjọba ó yá ní orúkọ Jésù. Kíyàn má lè gbà síwájú ẹnu ọ̀nà ilé wa ó tún dé pé. Ṣé mọ́tò ìjọ ti bàbá rẹ? Kọ́rí burúkú rẹ kọjá sílé yẹyẹ. Olórí burúkú rẹ yẹn sáyé aṣáṣí sí rẹ. How much is it doing? Olórí burúkú ni nínú ṣọ́ọ̀ṣì. 300 wọ́n kọ́ mi sábà. Ẹ kí mi kú oríire. Àpò oríire oore. Àwọn mi mo ti lóyún oṣù mẹ́ta. Oyún ọlẹ̀ ayọ̀ ti sọnù rẹ̀. Ọlẹ̀ ayọ̀. Kí ló kàn sí ẹ̀yin ọmọ kẹ́hìndé ojú ẹ lójú ẹ̀ fìdí náà. Ọjà yọ olóyún pẹ̀lú ọmọ mímọ̀ nílé pásítọ̀ rẹ̀. Ṣé bí Ọlọ́run alágbèbá? Ó ti dìde. I give it to you. Baba. Ṣé ẹlápẹ̀lẹ́ kò ṣẹ̀pá? Ìwọ kékeré, mo ní gods láti wá rọ̀ integrity tèmi. Ní rules tèmi, right? Ẹ̀yin àtàwọn ọmọọṣẹ́ yín ẹ wá patronize wọn so mo rò pé bóyá ẹ̀ ń bínú sí mi àbẹ́ ń bá mi jà because mi mọ reason tẹ̀ ṣe wá sọ́dọ̀. Èló ló wà lọ́wọ́ Dágbólu? Owó ìdọ̀tí lọ́nà náà, owó bọ́ńkì ní olówó ọ̀bọ̀ bíi ìtọ́rọ jẹ. Wáyé kò ṣe máa di sẹ́ńsọ̀ lóò tó lọ gbé ọ̀hún tí wá sí inú ilé mi. Ó sọ fún ẹ pé èmi àti òun ní nǹkan. Meaning we have an affair. Are you okay with it? Yeah. You okay with it? Yeah. Oga, are we still in power? Yeah. I like it. Wọ́n rí kò báyìí. Mi ò wọ́n pé lálejò. Madam lọ. Oríṣiríṣi la máa rí inú ilé ìbá ìwọ̀n lọ. Wọ́n tún ti mẹ́ṣin ọba kútúpà mi wá. Ọmọ gbọ́dọ̀ máa ní bí iṣẹ́ fi pé bóyá gẹ́ẹ̀tì ṣàìjí mi ni. Ìwọ lọ́wọ́ nílé ìwọ̀n sọ pé ìyàwó ẹ̀ lélẹ̀ kíníkan inú àdẹ́ dúró síbẹ̀. Ọ̀yà ẹ̀wọ̀n ọ̀gá, ìyàwó mélòó náà ni? Ìyàwó mélòó? Ìyàwó kan náà. Ọmọ ìdájọ́ fa. It's okay. Okay, let's check it out. Put that on the other side. Yeah, that's okay. That's okay. That's okay. That's okay. All right. Thank you. Oh no, mo ti sọ fún ẹ. Màá pè ẹ́ padà, má worry sẹ́. Oh my God, mo ní má worry, tí màá ṣe tó ń sìn máa pè ẹ́ padà. Ọ̀rẹ́ máa rọra o. I'll call you back, I'll call you back. Kí lẹ ń fà? Ìyàwó ẹ ló ń gbé mi o. Bọ́láńlé àìní. He has been calling me. He has been disturbing me seriously. Ó ti fẹ́ pè mí pa. Èmi àtọ́jọ́ kan mo sọ fún ẹ nígbà tá a ń club. Mi Maurice tó fi gbàgbọ́. Now listen. Mo sọ fún yín. Sharon tó wà nílẹ̀. You are very, 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 very sensitive. Nítorí ẹ̀ ń pè yín tó ń disturb yín fún. Mo sọ fún yín pé ìkọ̀kọ̀ ní ògbòdà torí pé ẹ ò understand tó ń ṣẹlẹ̀. Ẹ má dà sí. Ẹ dẹ̀ má gbàgbọ́dẹ̀ fún mi o. Ẹ má sọ movement mi fún. I can never do that.
ọ̀rọ̀ tó wà ní ètò wà ní ẹjọ́. But Ọláoyè, ó dà yín pé o understand o. Pé? Ìgbà tí ọmọ yìí wá bá èmi àti Fẹ́mi. Àánú ọmọ yìí ṣe mí ni mẹ́rin. Àánú ẹ̀ ṣe ẹ for what? Ó fẹ́ lè máa sọ ẹkún. Hello, ṣé o mọ tó wà lẹ́nu? So wọ́n náà lè ṣerú ẹ̀ nìyẹn náà. No, yóò sọ bẹ́ẹ̀ o. In that case, má dá sí nǹkan tí o bá ti kọ ẹ̀. Èmi fúnra mi, ibi tó rẹ̀ má dá sí mi ò tí mọ̀. So, mo ń observe mi. Kò sí nǹkan tí mo lè ṣe sí. What are you talking now? But Ọláoyè, mi lè parọ́ fún ẹ, ọmọ yìí lọ rẹ̀, gbogbo àdẹ̀mọ̀. Ìgbà tó ọmọ yìí ti wọ live ẹ̀, see how you're glowing. Ó change live ẹ̀ rapidly. Kò dẹ̀ ní ìdákun fi ibi iṣẹ́ ọmọ yìí. Ẹni tó bá ti ń ṣoore fún yàn, kò dá kí wọ́n fi kíkọ́ lójú. Àwí ìwọ kọ́ ló máa kọ́ mi, but ọ̀rẹ́ ni wá, tá bá ń bára wa ó yẹ ká lè sòótọ́ fúnra wa. Ẹni ṣòro mo ní kò sí wọn tó kàn níbẹ̀ ẹ jẹ oúnjẹ yín máa ṣe láì fún gbé yín máa ṣe nọ́mbà mi náà ẹ máa rè. Jẹ́ kí n sọ wọn kan fẹ́ Láoyè. Tẹ́ ẹ bá rí mi pè tẹ́ ẹ rí mi reach ẹ máa wà right. Má ṣe yẹn fún má gbọ́ o ní láti change kó lé tó yẹn tó bá pè my advice and our advice to you gbàgbọ́ ẹ̀ sọ fún pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ mi ní sọ ọ̀rẹ́ ni wà náà mo ní láti bá ẹ sọ what are we friends for? Very very wrong now. Ìyá bẹ́ẹ̀ ni rere o ibi ni yóò pẹ́ ní ibi. Ire abẹ́ ni ire o. Ibi yóò pa ẹni rí o. Kò sọ àṣegbé. Kò sọ àṣegbé. Kò sọ àṣegbé o. Kò sọ àṣegbé. Lọ́jọ́ kan tọrọ bá pèsè jẹ́ o. Lọ́jọ́ kan tọrọ bá pèsè jẹ́ o. Hello, Uncle Fẹ́mi, mo ti wà ń tà. Mo ti wà ní Bradford Hotel. Ẹ wò mi ò lè wọlé. Ẹ jọ̀ọ́ mi ò fẹ́ wọlé, ẹ wá bá mi ń ta ẹ jọ̀ọ́. All right. Ẹ ṣé. All right, bye. Ẹ kálẹ́ Uncle Fẹ́mi ṣé dáadáa lẹ wà ẹ kú jọ́ mẹ́ta mi mọ̀ pé Uncle Akin náà wà pẹ̀lú yín. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bẹ̀rẹ̀ báwọn things. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọmọ mi kọ́. Ó wà dáadáa. Ọ̀rẹ́ mi náà kọ́. Ọ̀rọ̀ ẹni mo fẹ́ wá bá yín sọ. In fact ọ̀rọ̀ yẹn ti fẹ́ máa bà mí nú jẹ́. Mo ti ń ronú pàápàá. Kí ló ṣẹlẹ̀? Mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ sọ́láoyè o. Ọláoyè kàn change suddenly ni I don't understand. Èmi àti ẹ ò jà. Kò sí any argument láàrin wa. Ní any misunderstanding. So nǹkan tó wá ṣẹlẹ̀ tí Ọláoyè fi wá change all of a sudden mi understand. Mo lọ sílé ẹ̀ mi ò bá. Mo pè lórí phone mi ò lè reach ẹ̀ kò tiẹ̀ ní gbé. I don't understand. Àsìkò tó wá da ọwọ́rú sí i àsìkò yìí ò da rárá o nítorí pé mi àtẹ láwọn plans kan tá a ti tò sílẹ̀ fúnra wa fún progress life wa mi understand nǹkan tó ṣe bẹ́ẹ̀ fún mi I don't understand. Wait, are you sure pé kò sí nǹkan bóyá bí ìjà láàrin wa tiẹ̀? Kò sí jà sẹ́ ẹ̀ ṣé mo máa parọ́ fún yín ni ṣé bẹ́ẹ̀ mi ni mo wá bá yín àjà. Okay, Bọ́lá mo máa jẹ́ kó mọ̀ pé Ọláoyè kò ní ṣèyàn kéèyàn nínú gbogbo ọ̀rẹ́ wa ó wà lára àwọn èèyàn tá trust because látìgbà tó ti wọ live ẹ̀ Ọlọ́run live ẹ̀ change tó bá wá sí club ó máa be happy for everybody ó dẹ̀ máa ń sọ̀rọ̀ ẹ̀ personally ó ní nǹkan tó sọ fún mi
Mo dey believe pé something is switching somewhere. Èmi gan bẹ ṣe feel gan lèmi gan ṣe feel. But má worry. Mo feel pé love mi ni but gbogbo eléyìí tó wá ń ṣẹlẹ̀ yóò fẹ́ kí gbogbo ẹ̀ dàrú mọ́ mi lójú o. Like seriously, ó love ẹ o. Ó love ẹ. But má worry, Akin. A máa ní club meeting ní Friday. No, Saturday. Oh, sorry. Yeah. Saturday. Okay. Yeah, òun ló dẹ̀ fẹ́ host wa. Okay. Tó bá ti dé, èmi àtàkì máa pè sẹ́yìn. A máa béèrè nǹkan tó ṣẹlẹ̀. Àbí kémi náà wà ní. No, ní ìdẹ. Jẹ́ kó di Monday. Because àwa máa pè é, a máa bá a sọ̀rọ̀. Nǹkan tá a bá a sọ, tó ti yẹ, a máa fẹ́ ní feedback tó bá di Monday. Ṣé ẹ fi pé Monday yẹn ti pẹ́ jù báyìí? No, Sunday ló wà láàrin Monday and tá bá ti close lọ́jọ́ Monday, a máa wá, òun gan máa tẹ̀lé wa. Ó máa tẹ̀lé wa, àjọ máa wá sílé yín and don't worry, everything is going to be resolved. Mo trust yín náà. That's your mind. Ó ti wà worried. Mi ò mọ̀ wà worried gan. Calm down, má worry, yan gidi ní ẹ̀ náà. Mo rí changes in life ọ̀rẹ́ mi. But nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn, ìwọ kan tẹ̀lé wa kò mú just 1 month. Irọ́. Ẹ jọ̀ọ́, ẹ rí pélé ti ṣú. Ọmọ mi dẹ̀ wà nílé. So ẹ jẹ́ kí tètè máa lọ. Bọ́lá, mo mọ̀ pé wà okay. Ilẹ̀ time dẹ̀ ti lọ. Bọ̀jọ́ tẹ̀lé mi. Just months. Ó tẹ̀ jẹ́ soft drink. Ẹ yọ̀ǹda mi ẹ jọ̀ọ́ tó lọ. Okay, má worry, jẹ́ ká filẹ̀. But I will get back to you. All right. Ó ṣé gan. Ẹ ṣé gan. Yeah, later. Ẹ ṣé mo dúpẹ́. Ó ṣé gan. Yeah. But ó yà mí lẹ́nu. Ọlọ́run. Ẹni tó wọ́n jọ bí lọ́dọ̀. Alábàlárèrè ògún ọgbọ́dọ̀ jẹ́dìgbòlúgí àfèrèbòjò onílànà kàkà kó gbé ọdún átàmì ògbólógbó ogúnnugún wọn wọlé yín wọn tagbó tagbó ògbólógbó àkàlàmọ̀gbọ́ wọ̀ ni wọ́n tagbó tagbó adífáfí ikú dandan tó lóun fẹ́ kọjá wọn ní kò ní kọjá ikú nítorí kíni wọn lábẹ́rẹ́ ń bẹ lọ́wọ́ ọjọ́ ìmọ̀nàmọ́ná bẹ́rẹ̀ kálẹ̀ sí àwọn àrùn àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó ní ayé ojú ọlá ti dá wọn ajẹmọ̀rúkọ àpè wọn wọn lájẹ lọ́láyé àrùn lọ́lọ́dẹ ikú lòdì ọ̀run apẹni sí gbẹgbẹ lórúkọ apẹ kú apẹ olùgbogbo fún ọ lẹkọọ dà lórúkọ tápẹ yìí yàmi oṣù ọlọmọnìjà ìyá mi olójú dẹ abẹtí nǹkan bíi dẹ o mo pè yín kẹta tí wéré nítorí láre akọsùmàgbò nígbẹ̀wọ̀n mẹ́kọ́ mọ́tara wàràwàrà òjò níbalẹ̀ kọ́ mọ́tara lọ́fà sárasára ẹ jẹ́ kó máa jẹ́ mi ní o torí bẹ́ẹ̀ kúkú bá ń bọ́ mi ní sọ̀rọ̀ o ní jẹ́ àtò kékeré abẹnú mú jẹgẹjẹgẹ bí abẹ gbàṣẹjẹ ayé yìí òrọ́bìnrin yìí máa fi sí lẹ́nu wòmí tẹ́tì rẹ bẹ̀rẹ̀ jẹ́ kó gbóhùn àwo o látẹ̀jẹ̀ tó fẹ́ yẹ ó léwu o gbọ́dọ̀ máa yánu sọ̀rọ̀ òdì ètò tí gbọ́dọ̀ máa yára tẹnu rẹ jáde torí bẹ́ẹ̀ ti jẹ́ bá ti ń kọ́ lẹ́nu gbogbo ẹnu rẹ oró ni ejò ọ̀nà yẹnu rẹ̀ kọ́ mọ̀ yẹn oró òjò lórí ejò ó jà ọjà tó fi sí lẹ́nu ọ̀gá rẹ̀ ọ̀yà. àgbègbàṣẹ wá o àlùkòkò gbàṣẹ bọ̀. agbègbè àṣẹ wá àlùkò gbàṣẹ bọ̀ sí ọ lẹ́nu gbogbo ẹnu rẹ̀ dàṣẹ ọ̀yà. ọmọ Bọ́láńlé bẹ́ẹ̀ ràn yín ṣe ń wọ ẹnu rẹ lónìí ó di àṣẹ gbogbo ohun tó bá ti fẹ́ ẹnu rẹ sọ ó di àṣẹ. Àkẹ́kẹ́ ló bí olùfẹ́ àkẹ́kẹ́ ló bí olùfẹ́ dé ọmọ aláṣẹ gbogbo ẹnu rẹ di àṣẹ lẹ́nìí àwísẹ́ntifá àfọ̀ṣẹ́bẹ́ ntọ̀rúnmìlà àbá alágẹmọ bá ti dá lórí sòkè gbà gbogbo tó bá ti ń sọ lọ́tẹ̀mí lọ kọ́mọ rí bẹ́ẹ̀ ọ̀yà àtúmọ̀ bàbá yìí ọ̀kàrẹ̀ ó gbé nǹkan jẹ ẹran awo yìí dùn lẹ́nu àṣẹ ló gbé jẹun ọ gbádùn mi ọ wá lẹ́lẹ́kejì rèé gẹ́gẹ́ bí mo ti ṣàlàyé fún ọ pé òun ni wọ́n fi ṣe àṣekágbá orò òrìgbà ìgbà ayé ni o kò gbọ́dọ̀ yá ọ́ kò sì gbọ́dọ̀ kúrò nínú ilé rẹ orí láre ní bẹ́ẹ̀mbẹ́ ẹlẹ́dàá rẹ̀ ní bẹ́ẹ̀mbẹ́ o gbogbo gbàkígbà tó o bá pè é ọ gbọ́dọ̀ jẹ ọ ní wàrà ìṣẹ̀ṣà ní kankan lè wé náà jóni wàràwàrà lọmọdé tó kọ ẹ̀sìn síbọ̀ ìlú ọgbọ́n ọ̀gbẹ́ni ṣe wí àràgbá
njẹ́ ọmọdé bá wọ́ lọ́yìn ayé ọjọ́ náà ní rọ́lọ́yìn ọ̀run bó ọba ti pè ọ́ gbọ́dọ̀ jẹ́ ọ èmi mọ̀ sọ bẹ́ẹ̀ wá gbọ́ o ìkìlọ̀ bẹ̀rẹ̀ o ò rí igbá yìí o ò gbọ́dọ̀ pe ẹlẹ́dàá ẹ̀jẹ̀ ìbí méjì sínú igbá yìí o èmi ò ní pé nínú ìdílé kan ṣoṣo o ò gbọ́dọ̀ pe rí èèyàn méjì sínú igbá yìí o gbádùn mi ẹ sọ fọkànbalẹ̀ ọ̀kàrẹ̀. bàbá mi ò gbọ́ sọ mi wípé mi ò gbọ́dọ̀ lo ẹnikẹ́ni tó bá ti jẹ́ ẹ̀jẹ̀ láàrin. ọ̀tún gbọ́dọ̀ pé rẹ̀ síbẹ̀ mọ́ wòmí olè ló fẹ́ yàn gba ọba àlójú gbá lọ gbogbo tó ọba sọ ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ni ọ̀gbádùn mi jẹ́wọ́ rẹ méjèèjì kọ́ gba ọ̀kárẹ̀ ọ̀pọ̀ ọ̀dára mu ò ní ṣiṣẹ́ àṣẹ ò ní ṣiṣẹ́ àṣẹ wá gbò mí o ti doró láti òní lọ o gbogbo tó ọba fẹ́ lọ ara rẹ sọ àṣẹ mi Erelu ọ̀yà mú wọlé lọ ọlọ́run parí ọ̀rọ̀ yòókù wọ́n fẹ́rẹ̀ gẹ̀gẹ̀ ìdè ọ̀kárẹ̀ ẹ gbà mí. Bọ́láńlé bóò ló ṣe jẹ́. bàbá kò yé mi bàbá kò yé mi kò yé mi. kò yí ọ. bàbá ìgbẹ́ ṣàánú mi. ikú doró gbà àrùn doró gbà. ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́. ikú mẹ́ta tó dògbàdògbà nílé ọlọ́fin wọ́n ní bó ló ṣe jẹ́ ajá àbálẹ̀ egúngún èé ti ṣe alárìnkáyé o alárìnkáyé o alárìnkáyé o omi nírìnkáyé bó o bá délé kó o bá mi kí wọn lóde lára bó o bá délé kó o bá mi kí wọn lóde ìrìnkì ẹ̀là ibi gbogbo fomi tútù bò gún ẹ̀kú ẹ̀yin ọmọ aládé mẹ́fà tí ń bẹ lálẹ́ odò ẹ tara ṣàṣẹ ẹ tẹ́tí wọlé ọ̀rọ̀ wà ọ̀rọ̀ Bọ́láńlé ta ní bẹ́ẹ̀ díẹ̀ ta ló sí gbé agúndẹ̀wò láìṣàwọ̀ ta ló fọwọ́ bọmọ òrìṣà lálẹ́ ẹ̀fẹ̀ ẹ jẹ́ kí n wò ó ta ló síwọ́lu ọ̀rọ̀ níyàn ta ló lùgúdù Odùduwà ẹnìkan gbọ́dọ̀ lódùduwà lálẹ́ ẹ̀fẹ̀ ẹ jẹ́ wò ó ta ní dẹ́wò. Bọ́láńlé o ṣé bí mo ṣe kìlọ̀ fún ọ ìgbà tí mo gbé fún ọ mo ní ọ gbọ́dọ̀ lọ fún ẹ̀jẹ̀ ìbí méjì nínú ìdílé kan ṣoṣo èé ṣe tó ọgbọ́n kìlọ̀. Ọláoyè ni Ọláoyè ni mo lò fún kẹ́yìn bàbá. Ọláoyè Láoyè tí wọ́n ń wò yìí. ọmọ ṣe o. wọ̀mí Láoyè tí wọ́n ń wò yìí àti láàrin ọkọ rẹ tó kú ẹ̀jẹ̀ kan náà ni wọ́n. rárá o rárá bàbá àwọn ọ̀tọ̀ Ọláoyè pẹ̀lú Ọláríwájú ò mọ̀ra wọn rí rárá ọ̀tọ̀ o. ẹ gbọ́ wèrè ọmọ ẹni àbájọ ni àbáyọ bàbá jẹ́ pé mi mọ̀ pé ìwọ ọ̀tá sọ́sẹ́ ò sí borobo ò hó yáyà lọ́mọ wọ́n wàá gbégbá ajé wọ́n gbọ́ gbégbá ajé lé ọ lọ́wọ́ àtúnwí tó lémi àwọn parọ́ èmi tí mo fẹ̀jẹ̀ bójú bàlàbàlà ló tún fẹ̀mí ojúmọ́ rẹ ti mọ́ wálé ayé mo ṣàwọ àwọn ìyá mi òṣòro maniga mo ṣàwọ ìyálúgbá mo ṣàwọ lọ́gànjọ́ òru wọ́n gbé mi gbàlà wọ́n gbòòrò mo bá wọn jẹrẹ nígbó alágan ìwọ mọ̀ náà bẹ̀ yọ bá pẹ̀lú yàrá ìyá tó bí ọ wọ́n mi ó ti yé wọ̀ wá gbọ́ o kò sọ́nà àbáyọ mọ́ ìwọ dorí ìmọ̀dò ó tún wá dorí ìmọ̀dò tó o fúnra ó gbéra ó dáwùjọ kù mọ̀ ó tún dáwùjọ kù mọ̀ tán ọmọ wọn ara rẹ wòmí o ti sí gbàgúdẹ̀wò ọ̀run làlà. bàbá ẹ gbà mí
kò ní wájú kò ní lẹ́yìn bàbá. bó ilẹ̀ yìí ṣe jẹ́ sí. ọ̀rẹ́ wọn ládùúgbò ni mo jẹ́ ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ làwọn ọmọọṣẹ́ ẹ̀ wá pè mí pé kí n wá wo nǹkan tó ń ṣe ọ̀gá wọn ìgbà tí mo dẹ̀ débẹ̀ nǹkan tí mo rí bàbá ojú mi ò lè ẹ wo nǹkan tó ṣe wọ́n ẹ wo bá mi wo wọn. ọ̀rẹ́ àdúgbò ni wọ́n dákun jàre bó ni wọ́n ṣe jẹ́ sí. èmi níyà Bọ́láńlé kò ní wájú kò ní lẹ́yìn bàbá. Bọ́láńlé nígbà tó mọ ìpè kú ó dá jẹ́ ni o nígbà tó pẹja ó dá jẹ́ ni ó wá parọ́ gidi bàbá yóò wá gbé bá mi lẹ̀ ọ́ nígbà tí ọ̀rẹ́ ẹ̀ pè mí tó ní màmá ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ohun ọmọ bí Bọ́láńlé ṣe ń ṣe tí ó bá jẹ́ ọlá ìkúnlẹ̀ mi ní yọjú bó ṣe ń jẹ gbogbo ẹ̀ tó ń jẹ gbogbo ẹ̀ kò mọ̀ mí kò fi mọ̀ mí ọlá ìkúnlẹ̀ ni mo rò bàbá láti Ìbàdàn nínú Àkúrẹ́ ẹ wò mí bí mo ṣe rí bàbá ẹ gbà mí ẹ má jẹ́ òkú ẹ ṣàánú mi. wo ìjọ ajá bá wọgbó àgàn ìjọ náà lọ́ra yé ma. jọ ń sọ kínní kan fún ọ ìwọ pé ó pe kú ọ̀dà jẹ ó ń pẹjẹ ọ̀dà jẹ ẹ wọ́n ti pọ̀rọ̀ gidi gbá ìjọ lọ rè é máa yanjú rẹ̀ lálẹ́ ọ̀run ẹ wò ó. ọ̀sán náà bá yọ ọjà ẹgbẹ́ ẹgbẹ́. Bàbá Bọ́láńlé wo wo sọ mí ni o. ẹ wọ bá ẹ bá pẹ́ ni wọ́n fi kú sọ̀rọ̀ yìí ẹgbẹ́. Ibi yóò pa ẹni rí o. ẹ má bínú pé ọ̀pọ̀ ìpàdé ìlú ìpàdé adé ìdá lórí ọ̀rọ̀ tá à ń jẹ lẹ́nu tí a ti jẹ tán. òun náà là á ní ká fẹ́ jẹ́ kúná. mo rò pé ọ̀gbẹ́ni tó jókòó yìí bóyá lẹ́nì kankan yín mọ̀ wọ́n àbí. ọ̀rẹ́ sọ. ìyá Láìdé ṣẹ́yìn náà mọ̀. ẹ mọ̀ ọmọ ẹ̀gbọ́n mi ni. bàbá ọkọ ẹ̀ka sọ̀sọ̀ jọ mẹ́ta. ẹ ra mà. ẹbí wa ni o. Yes ma. ká dúpẹ́ fọlọ́run iṣẹ́ tí ọlọ́run bá fi rán labalábá tọ́lọ́run ọba fi rán sódòdó ò ní pé kó bùtúra sí iṣẹ́ tí ọlọ́run rán ìbọn sí èèyàn tàbí ẹranko ò ní kó pa fínfín ṣùgbọ́n inú mi dùn bí òun ṣe dé iṣẹ́ ìtura lọ́lọ́run rán sí gbogbo mọ̀lẹ́bí wa ara sì tù wá pẹ̀sẹ̀ o ẹ rí ó ti sọ àwọn ìgbésẹ̀ kan fún mi tó èmi náà dẹ̀ ti mọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n ẹnu oníkànlá tí gbọ́ pọ̀n mo wá fẹ́ kó ṣe gbogbo àlàyé yẹn fún gbogbo yín kẹ́yẹ everybody gbọ́ ká mọ̀ ibi tí àdé dúró báyìí. ṣe rí mo ṣiṣẹ́ pẹ̀lú àwọn iléeṣẹ́ kan tí wọ́n wà nítorí ara properties real estate management and all ṣùgbọ́n ní àìpẹ́ ni wọ́n gbé àwọn ìwé kan wá sọ́dọ̀ pé wọ́n fẹ́ ta àwọn properties kankan bí ta ti ń ṣe findings lórí ẹ̀ ṣó jẹ́ new ṣé kò ń ṣe fake ṣé ẹni tó ní ṣé nǹkan kan ni mo ti come across orúkọ tiwọn wọ́n wá bá wọn pòkè mo rí orúkọ yín lórí àwọn document kan àbí nǹkan kan ní wọ́n jẹ́ kó yé mi pé ẹni tó ní àwọn properties yẹn ó jìzà ń kó láàrin pé family ni wa mo wá shocked. Well ṣe rí àwọn properties yìí àwọn kan wà tó jẹ́ pé orúkọ uncle láàrin gangan ló kárí àwọn kan wà tí ó kárí orúkọ tiyín àti tàwọn ọmọ àwọn kan wà tí document back ẹ̀ ọ́ pé wọ́n ti transfer àbí wọ́n ti will ẹ̀ fún ìyàwó kékeré tí wọ́n fẹ́ and ṣé wá rí kinní kan tó ṣe ní kàyéfì bẹ́ẹ̀ ni pé mo wá find out pé lọ́ọ̀yà wọn àti ìyàwó kékeré yẹn ni wọ́n play àwọn smart game kọ̀ọ̀kan lórí àwọn document in fact débi pé will tí uncle Lanre kọ sílẹ̀ gangan
wọ́n dàbí ọgbọ́n wọ́n mọ bó ṣe withdraw ní probate and all that yẹn iṣẹ́ àwọn agbófinró wọn á wádìí yẹn dájúdájú eléyìí tó wá kàn mí bẹ́ẹ̀ ni pé bàtí mo go through àwọn documents yẹn mo rò pé wow ìlú tí òfin bá wà èèyàn gbọ́dọ̀ take laws into his or her hands ṣe rí ibi tó rẹ̀ dúró yìí àwọn tó wà lórúkọ tí tó wà lórúkọ ńkú láàrin àtàwọn ọmọ ilé ẹjọ́ á make sure pé a file ilé ẹjọ́ wọn á dá wọn yẹn padà fún yín àṣẹ àwọn tí wọ́n ti wíìlì fún ìyàwó kékeré yẹn a lè má lè rí yẹn gbà padà but to a large extent ilé ètò ní orúkọ yẹn àti tó ńkú láàrin yẹn àrígbà so wọn kàn fẹ́ ṣe kíní kan bí ní dáàdì ìjọ ṣe lọ́rọ̀ tá a bá sọ mí ẹ jẹ́ kó end síbi ṣó yẹ yín ẹ má jẹ́ ká sọ fẹ́ nìkẹ́ni àwọn dọ́kúmẹ̀ntì mo ti photocopy wọn mo máa hand over fún yín ẹ̀mí tí lọ́ọ̀yà mi á dẹ̀ help yín láti file ní court ẹ̀yin náà lè máa jẹ́ principal witness ṣó yẹ yín ẹ̀yin lè máa gbẹ́jọ́ lọ láti lè gba àwọn dọ́kúmẹ̀ntì padà because èmi ò ní lè dá sí tó ló wà against òfin ibi iṣẹ́ wa ẹjọ́ mo bẹ̀ yín ni ṣe wá rí lọ́ọ̀yà tí wọ́n yẹn ẹ má jẹ́ kó mọ nǹkan kan pààrọ̀ tó wà lẹ́yìn tòun náà ní í ṣe pẹ̀lú ìyàwó tí ó lọ ìyàwó kékeré ó ní í ṣe pẹ̀lú láti ẹ̀kọ́ ọjọ́ plan and document ẹni gbọ́dọ̀ pẹ́ lágbára lọ́wọ́ lọ́hùn ilé ẹjọ́ máa dá wa láre. Jésù. sí problem so gbogbo èkó lọ lágbára lọ́hùn lọ́hùn àdá padà. ẹ ṣe kí no ẹ má ẹ wúlò ló ṣeun wúlò ló ṣeun wúlò ló ṣeun. Thank you very much, sir. Ìdúró mi ẹ ṣeun o. Alágbẹjọ́rò mi ẹ ṣeun o. Mzee má ké náà. Stop Tó crying bá now. jẹ́ níyàn ló dúró ní àti máa sọ̀rọ̀. Tó bá jẹ́ níyàn ló dúró ní àti sálọ. Tó bá jẹ́ níyàn ló dúró ní àti máa sí. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Mẹ́ta. Hallelujah, hallelujah, hallelujah. Hosanna, Hosanna, Hosanna. Iye, iye, iye. Ẹ̀yin Olúwa lógo. Ẹ ṣé pásítọ̀. A kú oríire. A kú oríire. Ìkìlọ̀ rẹ ọmọ mi nítorí pé Ọlọ́run ti gbọ́ àdúrà yìí. Ó sì ti nu omijé ìdílé yìí nù. Àmọ́ ní kí n wí fún yín wípé kí ẹ máa gba àdúrà láìsinmi fún àwọn ọ̀tá yín kí ẹ sì dáríjì gbogbo wọn pátápátá kó lè ṣàlékún oore rẹ̀. Mo gbà ládùúrà wípé òjò ìbùkún tí Olúwa ti ṣe ìlérí pé yóò rọ̀ sí orí yín kó bàa lè wá sí ìmúṣẹ. Ẹ máa gbàdúrà fún wọn kí ẹ sì ní ẹ̀mí ìdáríjì sí wọn. Ẹ ṣé àdúpẹ́ pásítọ̀. Àlàáfíà ni fún yín. Ẹ má ti lọ ó yá ẹ jókòó ó yá ẹ̀yin méjèèjì ẹ lọ sí dining ẹ ṣé ẹ̀yin ọkọ mi. Wá Tèmiládé láì pé mò ń gbọ́ èèyàn ó yá lọ sí kówó ẹni tó wà ń bẹ̀ ẹ kú jókòó pásítọ̀. Ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi. Mi ìmọ̀ yín rí. Èmi ni ìyàwó Ọlárẹ̀wájú. Lẹ́yìn Jésù kò sẹ́nìkan o, ọba mímọ́ lọ́ba tí mò ń sìn. Ó gba ayọ̀ lọ́wọ́ mi, ìdùnnú ayé mi, ó gbà dànù, ó ràn lọ́rùn àrèmábù, ó wá ní kí n dáríjì ẹ̀. Mọ́mí wa ẹ jókòó. Ọ̀bẹ tó ọmọ lọ́wọ́ ọmọ sọ bẹ́ẹ̀ ni nígbà tó mọ̀ bẹ̀ ìdání ní èkú fún rí tó yẹ pé mo rí ni màá gbà lọ́wọ́ ẹ̀
Ewu ẹ bá rí nǹkan tó jọ ọmọ etí rí. Oríṣiríṣi àjálù ni màmá ẹjọ́ ẹ foríjì. Ayọ̀ ni o. Ayọ̀. Ó di dandan kẹ́ ẹ dáríjì arábìnrin yìí o. Nítorí pé ìwé mímọ́ fìdí rẹ̀ múlẹ̀ fún wa gẹ́gẹ́ bí a ṣe ti ń gbàdúrà sí Ọlọ́run wípé bàbá wa tí ń bẹ ní ọ̀run ọ̀wọ̀ ni fún orúkọ rẹ̀, dárí ẹ̀ṣẹ̀ wa jìn wá gẹ́gẹ́ bí àwa ṣe ń dáríjì àwọn tó ṣẹ̀ wá. Àwọn tó ṣẹ̀ ẹ̀yin leléyìí o, tẹ́ bá wá kọ̀ tẹ́ ẹ̀ dáríjì wọn, báwo lẹ́yìn ṣe fẹ́ rí ìdáríjì gbà lọ́wọ́ Ọlọ́run? Àfi kẹ́ ẹ dáríjì wọn kẹ́ ẹ bá lè rí ìdáríjì yín gbà. Kí n dáríjì? Lẹ́yìn tó gba ohun tó dùn ayọ̀ ayé mi tó gbà lọ, kí wọ́n dáríjì. Pásítọ̀, gbogbo ẹ̀ màlẹ́mu ẹ̀dẹ̀ ni kí n dáríjì. Màmá wa sẹ́yìn gbọ́n tó Ọlọ́run ni. Ebi mo ti sọ gbogbo eléyìí fún yín síwájú, ó gba ayọ̀ yín. Ọlọ́run wá wò yín sùnsùn, ó dá ayọ̀ míì padà fún yín. Ẹ̀rí tó sọ nínú ìwé Mátíù orí 6 ẹsẹ̀ 16 ni. Ó ní nítorí bí ẹ̀yin bá fi ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn jì wọ́n, bàbá yín tí ń bẹ ní ọ̀run yóò fi ẹ̀ṣẹ̀ tí yín jì yín. Èyí ni wípé kí ayọ̀ yẹn kó tó lè tẹ̀yìn lọ́kàn tó lè rí mú lò, ó di dandan kẹ́ ẹ dáríjì arábìnrin yìí. Kí n tí èmi rí wájú wọn kó mọ̀ bá wá sí ìmúṣẹ ju bó ṣe wà yìí lọ. Ayíkọ́ndú tèmi bá mi ayíkọ́ndú mo ló wà báyìí mo gbé wàhálà eléyìí o ayíkọ́ndú ibi ló wà ìfẹ́ ni ó ti gàn mọ́lé ó ti gàn mọ́ náà ìfẹ́ ó dàbí sọ́wọ́ lẹ́ka bí sí bó ṣe ìfẹ́ wà kó mọ́ra wọn sọ wà nílé o mo dára o ayíkọ́ndú òyà ayíkọ́ndú ká máa ṣe ọmọ ọlọ́mọ jọ níjẹ́ kó mójútó òní mójútó níjẹ́ kó mójútó máa mójútó ọmọ kì í náà ọwọ́ bọ̀ náà nìsín ayọ̀ wá sọ pé ọmọ ṣé ò bọ̀dá máa sọ fún ìyá ọmọ ọlọ́mọ. mi ò sí ń bẹ̀ mi ò mọ bó ṣe ṣẹlẹ̀ oúnjẹ ńlọ́wọ́ ni mo ní kí n lọ bomi ni mo lọ bu. omi ọ̀fẹ́ sọ ká máa ṣe báyìí torí Ọlọ́run àbí ká pè ọba ní ká ṣàlọ́dún wọn ká pè wọ́n ká ìyàbí kí bí kéde ká madam àtẹ̀mí lọ́rùn bá yọ lọ́rùn ọmọ ọlọ́mọ. àyífẹ́ o. Hello. Ìyá ẹ̀ ló ń sọ̀rọ̀. Kí ló ń ṣẹlẹ̀? Grandma yìí ni. Lè náà. Kọ́lọ̀ máa ṣàánú ni. Ìfẹ́ ní. Kí ni yẹn? Dídí àdékò mọ wọ́n ń ṣe ìfẹ́ tí la kọ́ bọ̀ ná. Kí ló wá ṣẹlẹ̀? Ìfẹ́ tí jóná ti kú báyìí o. Ìfẹ́. Hello? Grandma? Kí ni? Kò sí kankan. Àlàáfíà ni. Kí ló ṣe fẹ́ sí? Kò sí àlàáfíà ni. Kí ló ṣọmọ mi? Ayẹ̀lò. Kí ló ṣẹlẹ̀ sífẹ̀ẹ́? Agbára Ọlọ́run ẹni lójú ẹkún ẹ̀dẹ̀ ní lẹ́dẹ̀ kan ṣe ọmọ kò ní kú wọlé dè yín ẹni lójú ẹkún. Kí ló ṣẹlẹ̀ sọ́mọ mi? Ìfẹ́ ti kú. Lídíà ní n kò mọ wọn wá káàkiri inú lẹ́dẹ̀ pé ìfẹ́ la kí ọwọ́ bọ̀ náà ìfẹ́ ìbájọ́ náà kódà ní mo kọ́ wọlé mo rò pé bí aṣọ kò ń jà ní tí òjò náà gbúdú bá kódà ìfẹ́ kákò. Èmi mọ́ ọ̀gá ó ti kú yányán. Mama, ọmọ ẹ̀yọ́ kọ́ iná òun ló ti gan mọ́ná yìí o. Ìfẹ́ o ìfẹ́ o. Nẹ́tíwọ̀kì ẹ̀ kò dá mọ́ ọ̀gá kò sọ̀rọ̀ nẹ́tíwọ̀kì kò dá mọ́ ká máa ń ṣe báyìí ṣáwà ní àjẹ́ síta báyìí òṣèlé ògùn ilé ìkú o. Arábìnrin mo ti dáríjì yẹn pátápátá. Mama. Ẹgbẹ́ ẹni tó wà yín gbẹ̀wọ̀ bí
ṣe rẹ́dẹ̀rẹ́dẹ́ tó wá fojú rí bíbá yìí. láíláíláíláí sẹ́ àmì ò fẹ́ bẹ́ẹ̀ sẹ́. Ayọ̀dún is my mother. He's my father too. ẹ̀rẹ́ dàbí. ọkùnrin máa burú ọkùnrin máa lọ́rùn. kì í ṣe ọkùnrin nìkan àìmọye obìnrin míì náà ti wà wọn ọ̀dà. ìyá jẹ mí káyọ̀dé fi ìyá jẹ mí. òkú ẹ̀ àbáyé. ojú ẹkùn ló wòye ọ̀dájú àbí àmì ni ẹ tó bá dúró máa bẹ́ ẹjọ́ gbà tó bá tún bẹ̀rẹ̀ máa tún bẹ́ ẹjọ́ gbà. kò ṣeé fojú di Ṣakí boy ni ọmọ Ṣakí ọ̀kan ṣoṣo àràbà tí mi gbó kìjikìji Ṣakí boy wọ́kìlú mọ̀jágun lábí ti dé sinimá ilé lálejò ó lè kú ó ti wà lórí YouTube sinimá titun Ṣakí boy àwòtúnwò ni o. ẹnkó ọmọ ẹ mọ ọkọ Ṣakí ló ti wá ọmọ Ṣakí ni agbára pọ̀ Ṣakí boy gbóná bí àpárá jagunjagun ni tógun bá dé tókè ti sálẹ̀ tàrí gbogbo gáràjì mọ́tò páàkì ní ọmọ mi lọ́gbọ́lọ́gbọ́ mi títí wọ́n ṣàlàdà òfò ògùn yọ ìyànjẹ́ ni Ṣakí boy ò fẹ́ o ó lè kú síbẹ̀ ó kẹ́ntì ó gbẹ̀dí ẹ̀jẹ̀ wájú adájọ́ ọgbà ẹ̀wọ̀n straight Ṣakí boy ń padà bọ̀ kó lórí odori ẹ̀ mú ni sinimá titun Ṣakí boy action packed movie ni ó gbóná rìtìrìtì ó da jẹnijẹni bọ́lẹ̀ suspense inú ẹ̀ gáyàtà Kóredé Táíwò Ṣakí boy ló produce yẹ Adékọ́lá Tìjàní Kamilu Kọ̀ǹpó package yẹ Adébáyọ̀ Tìjàní ló direct yẹ starring Jídé Kòsọ́kọ́ Kóredé Táíwò Ṣakí boy Adékọ́lá Tìjàní Kamilu Kọ̀ǹpó Sọjí Táíwò sí ọmọ bánkẹ́ ọmọ àdúgbò alẹ́ sunilẹ̀ gbalẹ̀ Yétúndé Ọdúnsì Akíma Alimi Táyọ̀ Àmọ̀kadé Ìjẹ̀bú Yomi Ọlọ́lọ́láyé Jùmọ̀kẹ́ George Mọ̀súrù Ọbádínà Wàsíwájú Rọ̀mí Bravoji àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun yìí Ṣakí boy subtitled in English ó ti wà lórí YouTube báyìí àwọn òtúnwò ní ẹgbẹ́ bẹ́ẹ̀. Pesije ọ̀rọ̀ Pesije o ọ̀rọ̀ di o Pesije o Pesije ọ̀rọ̀ Pesije o ọ̀rọ̀ di o. MSP on the mix, baby. Ti Pesije. Somebody, everybody, somebody, àgbàláyé ọ̀rọ̀ everybody,